Àgbàrá òjò gbé baálé ilé méjì lọ. Òjò àrọ̀ọ̀dá tó ń ya yìí látòru ọjọ́ àìkú Sunday mọ́jú ọjọ́ ajé Monday ọjọ́ 12 oṣù kẹsàn-án yìí ti ṣe bẹ́ẹ̀ gbé géńdé méjì lọ báyìí o, tó sì sọ àwọn ìdílé kan sínú ọ̀fọ̀. Bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ilé sì tún wọlẹ̀. Gbogbo àwọn ojú ọ̀nà pàápàá lomi náà gbà lágbègbè ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ nípìnlẹ̀ Èkó. Yàtọ̀ sí ọṣẹ́ tí òjò yìí ṣe ní Àlímọ̀ṣọ́, àwọn ilé 64 kan ni wọ́n ló tún rì wọlẹ̀ láwọn àdúgbò bíi Akínwùmí, Ẹ̀bùn-Òtí àti ẹ́sítéètì Arówójọbẹ̀ lágbègbè Maryland nípìnlẹ̀ Èkó. Ọ̀pọ̀ dúkìá ló bá ìṣẹ̀lẹ̀ náà rìn, táwọn onílé ọ̀hún sì wà nínú ìpayín keke lórí òfò ńlá tó ṣe wọ́n. Agbẹnusọ iléeṣẹ́ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì, ìyẹn àjọ NEMA lápá ìhà ìwọ̀ oòrùn ilẹ̀ Nàìjíríà, Ibrahim Fárinlóye ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lọ́jọ́ ajé Monday. Fárinlóye ṣàlàyé pé ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nìṣẹ̀lẹ̀ náà ti wáyé lágbègbè ìyànà Ìpájà àti Command nígbà tójò náà ń ya gidigidi. Gẹ́gẹ́ bí àlàyé tó ṣe, ọ̀kan nínú àwọn tó bá ìṣẹ̀lẹ̀ náà rìn tí wọ́n ń pè ní àáfàá ní àgbàrá òjò tó gba àdúgbò 6 níjọba ìbílẹ̀ náà wọ́ lọ lásìkò tó ń gbìyànjú láti mú nǹkan nínú ilé wọn tómi ti kún inú ẹ̀ bámúbámú. Olóògbé ọ̀hún ni wọ́n lóun pẹ̀lú ìyàwó àtọmọ ẹ̀ ti kọ́kọ́ sá àsálà fẹ́mi wọn, tí wọ́n sì ti rí bí jàjàbọ́ lọ́wọ́ àgbàrá òjò tí kú rán sí wọn, ṣùgbọ́n níṣe lọkùnrin náà tún padà sínú ilé náà láti mú nǹkan kan lómi bá wọ́ ọ lọ. Àwọn méjì tó kù lọ́lọ́run fi àwọn aládùúgbò wọn ṣe áńgẹ́lì fún tí wọ́n fi rí bí jàjàbọ́. Àwọn àdúgbò bíi Àjàyí, Olúbọ́dún, Ìfẹ́sowápọ̀, Fáfúnwá, Ìpájà àti àdúgbò ti Olúwa ní ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ ni àwọn ilé ti rì wọlẹ̀. Wọ́n ti kó àwọn ẹbí àáfàá lọ sílé àwọn mọ̀lẹ́bí wọn kí wọ́n lè kọ́kọ́ ríbi forí pamọ́ síná. Ní ti ọkùnrin kejì tóun náà bómi lọ, ẹsẹ̀ ni wọ́n ló tàsé lórí afárá Command tó sì ṣe bẹ́ẹ̀ jábọ́ sínú àgbàrá òjò tó ń hó yàáyàá bí omi òkun. Alukoro àjọ NEMA yìí ṣàlàyé pé omi ti wọ́ ọkùnrin náà lọ kó tó di pé ẹnikẹ́ni lè dìde ìrànlọ́wọ́ sí i. Lásìkò tó jò ń wawọ́ ni wọ́n padà rí i, ṣùgbọ́n ẹ̀pà ò bóró mọ́. Òkú ọkùnrin náà ni wọ́n gbé jáde. Faith Adébọ́lá ló ń ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.